láti lè ṣe rédíò mọ̀lẹ́bí Family Radio 88.5 FM tó kalẹ̀ sí ìlú Abẹ́òkúta. Akọ́tún ètò ọba ọlọ́rẹ̀ ní ìmọ̀dé sí etí ìgbọ̀yìn eléyìí tí Alhaji Hakeem Ọlátúnjí tí wọ́n jẹ́ arówóṣàdé nílẹ̀ Kẹsàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀ ní ìrántí bàbá wọn àti àwọn ìyá wọn méjèèjì. Bismillah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Àlàáfíà Ọlọ́run kó máa bá gbogbo olùgbọ́ mi lọ́kùnrin àti ní obìnrin. Èmi tí mo ń bá wa sọ̀rọ̀ ni Alfa Nurain Imran Àkàndé Akínyínká, ọmọ bíbí ìlú Kẹsàn orílẹ̀. Ètò tí a ń gbọ́ ni ọba ọlọ́rẹ̀ tí Alhaji Abdul Hakeem Ọlátúnjí Àkànjí, arówóṣàdé ní Kẹsàn orílẹ̀, aṣáájú àdínì nílùú Ọlọ́rundá, sàràkí àdínì ní Ìléwó orílẹ̀ tí wọ́n ṣe agbárùkù ti ètò náà ní ìrántí bàbá wọn Alhaji Abdul Wahab Ìṣọ̀lá Ọlátúnjí àti àwọn ìyá wọn méjèèjì, alájà wa Àyìnkẹ́ Tókí Ọlátúnjí, ìyá wa Rebecca Ọlátúnjí. Ọlọ́run ṣe ní ìrántí gbogbo wọn, Ọlọ́run kí ó bá wa kẹ́ wọn, kó ṣe kú ní ìsinmi fún wọn. Aláyè tán ṣe olúgbọ̀wé ètò náà, Ọlọ́run kí ó bá wa ṣe àlékún dáadáa wọn, kẹ́mi wọn ó gùn lórí ti dáadáa. Ètò tí à ń gbọ́ yìí ti ń ṣe ọba ọlọ́rẹ̀, àfáà wa àgbà tí wọ́n jẹ́ àfáà fún èmi tí mo sọ̀rọ̀ yìí, alájẹ wa àfáà wa Sheikh Ismail Abdulhamid Odushina tí wọ́n jẹ́ naibul imam, igbákejì imam ní ìlú Kẹsàn orílẹ̀, tí wọ́n sì jẹ́ imam ratibi ní mọ́ṣáláṣí àdúrà mígbà nílùú Ọlọ́rundá, tí wọ́n sì tún jẹ́ ọ̀tún olórí ọmọ kéwú fún gbogbo Òkè Ògùn parapọ̀. Àwọn ni wọ́n bá ètò yìí bọ̀ láti ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀, àmọ́ gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ Ọlọ́run ní kí títàn ó dé bá wọn ní Sunday tó lọ lórí iṣẹ́ tọlọ́run yìí náà. Ọlọ́run ní kí títàn ó dé bá wọn. Ọlọ́run tí ó ní ẹ̀san dáadáa lọ́dọ̀, Ọlọ́run kó bá mi fi san àáfàá mi. Ọlọ́run tó ní ẹ̀san dáadáa lọ́dọ̀, Ọlọ́run kó bá mi fi san wọ́n lẹ́san lóore. Gbogbo ẹbí wọn nílé ìyá nílé bàbá, Ọlọ́run kó bá dúró tì wọ́n. Ìyàwó, àwọn ọmọ tí wọ́n fi sílẹ̀, Ọlọ́run kó bá mójútó wọn. Gbogbo àwa tí a ń jẹ́ ọmọ ilé kéwú lápapọ̀, Ọlọ́run kí ó mójútó wa. Gbogbo jàmáà lápapọ̀, Ọlọ́run kí ó tọ́jú wa. Bí ọ̀rọ̀ Ọlọ́run bí ó ti rí náà nu, àwáyé kò sí ẹni tí nǹkan kan ò ṣe ni kú mú lọ lójijì yìí. Àwa fi ọlá Ọlọ́run, a fi bí Ọlọ́run fún àfáà wa ọ̀gá wa Sheikh Ismail Abdulhamid Odushina tí wọ́n jẹ́ naibul imam nílùú Kẹsàn orílẹ̀. Tọ́lọ́run ní kí wọ́n ṣíwọ́ ọṣẹ́, Ọlọ́run dákun bá wa kẹ́ wọn. Eléyìí ni tọ́lọ́run sọ fún wa ní Al-Qur'an ba'da al-isti'adha wal basmala. Ọlọ́run yá ayyuhal ladhina amanu taqullaha walitanzur nafsun ma qaddamat ligadin wattaqullaha innallaha khabirun bima ta'malun. Ọlọ́run ní gbogbo yín ẹ bẹ̀rù Ọlọ́run, mo pè yín ọmọ ènìyàn, mo pè yín tẹ́ gbọ́ lọ́n gbọ́. Ẹ bẹ̀rù Ọlọ́run o, kí kálukú yín ó sì wo ohun tó fẹ́ dé bá lọ́dọ̀ Ọlọ́run tó bá dọ̀la, torí gbogbo ohun tí kálukú bá ṣe Ọlọ́run fún kálukú ní ìrò nípa rẹ̀. Gbogbo ẹni tí ń gbọ́ mi lápapọ̀ àti dáadáa tá a fà wá ṣe kálẹ̀, Ọlọ́run kí ó bá wa fi kẹ́ wọn, ká panupọ̀ kúlúwà Allahu mẹ́ta mẹ́ta, Ọlọ́run kó bá wa fi kẹ́ wọn, kó bá wa kẹ́ wọn. Bismillahir rahmanir rahim. Qul huwa Allahu ahad, Allahu samad, lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Bismillahir rahmanir rahim. Qul huwa Allahu ahad, Allahu samad, lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Bismillahir rahmanir rahim. Qul huwa Allahu ahad, Allahu samad, lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Látọ̀dọ̀ ìyàwó, ẹbí, ará, ojúlùmọ̀ tí wọ́n fi lẹ̀ kárí gbogbo àwọn ọmọ kéwú jàmá, Ọlọ́run kó mójútó wa, má ba nǹkan wọn jẹ́ lẹ́yìn kú wọn. Lílá fi kọ̀ọ̀kan. Bismillahir rahmanir rahim. Li'ila fi Quraysh ila fi imrihil shita'i wa sayf falyabudu rabba hadha albayt alladhi at'amahum min ju'in wa amanahum min khawf. Àtún fi sọ fún alẹ́ kan sí pé kálukú múra síṣẹ́ rẹ̀, kò sígbà tí kò lè débẹ̀ dà. Al-mautu ya'ti baktatan. Ikú máa ń wọlé bá ní lójijì ni. Ikú kọjá ohun tí èèyàn ń dágbére pé mo fẹ́ lọ kú, bó bá ti dé ó dé náà nu. Àfáà wa Ọlọ́run kó bá kẹ́ wọn, àfáà wa Ọlọ́run kó bá kẹ́ wọn, àfáà wa Ọlọ́run kó bá wa kẹ́ wọn, Ọlọ́run kó tẹ́wọ́ gbàbọ̀ wọn, má ṣe lákúfà, Ọlọ́run bá dúró ti gbogbo ohun tí wọ́n fi sílẹ̀ lápapọ̀. La hawla wala quwwata illa billahi al-azim. Ètò tá à ń gbọ́ òun náà ni ọba ọlọ́rẹ̀, ọba tí máa ń ta ní lọ́rẹ̀, kó fi kẹ́rẹ̀ kó fi kárí gbogbo wa. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Ètò ọba ọlọ́rẹ̀ lẹ ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán, eléyìí tí Alhaji Abdul Hakeem Ọlátúnjí tí wọ́n jẹ́ arówóṣàdé ní ilẹ̀ Kẹsàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀ ní ìrántí bàbá wọn àti ìyá wọn méjèèjì. Abẹ́ọlọ́run bàálà kí ó gba lẹ́sìn fún wọn, kí ó sì bá wa fi àwọn òbí wọn náà sí Aljannatu Firdaus. Àmín.